ọmọ sọ wọn àtàkọ mi níra wọn ìdùnnú wọn lọ lójoojúmọ́ bó ti ṣe fún yín kò ní bí ìbàjẹ́ ọlọ́run àmìlẹ̀ àdìgbò alábọ̀ méjì tí ẹ bá jẹ́ kó báwo rẹ̀ ara máa bí. Ibi náà ìlú wáyé kọ́lẹ̀ wọlé. Wọlé kọ́lẹ̀ ìlú náà ìlú ẹ̀gbẹ́ Ògbómọ̀ṣọ́. Èrò pọ̀ rẹpẹtẹ o, èrò pọ̀ rẹpẹtẹ. Ògbómọ̀ṣọ́ ṣeun, ibi wọn pé ń pe wúrẹ́ ti yán. Adé etí inú. Òun tó bá ti bí ni o. Téèyàn mọ̀ pé bẹ́ẹ̀ náà ti rí. Téèyàn bá débẹ̀ tó bá fohùn ẹ̀ ránṣẹ́ kò léèwọ̀. Ó wà lẹ́kọ̀ọ́ sí ilé ara wa ni akọni níra àwọn ènìyàn tí ẹ bá ń já olú ọmọ ló yẹ àyíké wọn. Jẹ́ kó ṣe tán. I swear, ladies and gentlemen, opening a big shout out to the CEO, Asha himself. The man nobody can push it. Ladies and gentlemen, I bet when I leave this message, congratulations, my daddy. Ejo, all the medias. Eshilojoko no Ejo. Ladies and gentlemen, happening celebration to my boss, to my daddy, the king of Fuji music. 33 years on the throne. 33 years. Esa, you don't drive, daddy. Obviously, 3 years. Stone